kinní kan ló ba Àjàò jẹ́, kinní kan ló ba Àjàò jẹ́. Àkọlé tó wà ní orí kẹrin àgbàlagbà kan látọwọ́ Ládẹjọ Òkédìjí nù. Kinní kan ló ba Àjàò jẹ́. Ẹjá tẹ̀ síwájú láti fi tá a bá dé. Ẹni tó tafà tó yí dó borí, ó mọ̀ pé ọfà tó ròkè ilẹ̀ ló ń bọ̀ ni. Ẹni tó bú Ṣàngó náà ní bẹ̀rù àrá. Lápàdé tó mọ̀ wípé òun ti kọjá ààyè òun, kò ṣàì mọ̀ pé ọlọ́pàá yóò ti mọ dúró de òun nílé. Ó mọ̀ pé òun ti dáràn, ṣùgbọ́n kò mọ bí òun ó ti tàn. Òun retí ọ̀nà tí àwọn ọlọ́pàá ò fi dojúkọ òun. Bó ti yọ lọ́ọ̀kan lórí pé kìkì ọlọ́pàá ní gbogbo iwájú ilé rẹ̀, wọ́n sọ̀rọ̀ bo ilé náà síansían bí ìgbà tí ìdín bá sèkìtì bo òkú ẹran. Wọ́n kún ìta, àwọn kan sì tún jáde bọ̀ láti inú ilé. Wọ́n ń ta wàì wàì bí kòkòrò bì. Lápàdé dúró lọ́ọ̀kan, ó ń wò wọ́n. Òpó iná tó wà níwájú ilé rẹ̀ tanná rokoṣo sí wọn lára. Ó jẹ́ kó rí wọn dáadáa. Iná tó wà lára ilé náà fúnra rẹ̀ mọ́lẹ̀ yòó. Lápàdé rọra padà sẹ́yìn jẹ́. Ó tàdí mọ́yìn, ó ń wòran, ó ń ronú ọ̀nà tí òun gbà wọlé lọ. Ète tí oníbàárà kò tún ṣe é pamọ́. Ta ní ìsàgbé lóru, ṣùgbọ́n ọgbọ́n kì í tán níbi tó ti ń wà. Bí labalábá bá lọ sóko aṣọ, àrà mìíràn ní gbé bọ̀. Ó lọ gba ọ̀nà títì mìíràn yọ sí àgbàlá rẹ̀. Ó bọ́ sábẹ́ igi ọdán rẹ̀gẹ̀dẹ̀ kan tó wà lẹ́yìn ọgbà rẹ̀. Ó fò mọ́ ọwọ́ igi yìí kan. Ẹ̀ka náà wá sílẹ̀ dò bí ẹni pé yóò ya, ṣùgbọ́n kò ya. Ó tún padà sókè ni, ó sì gbé Lápàdé sókè. Ìrà pọ̀ lára igi yìí, wọ́n ń já Lápàdé jẹ ní gbogbo ara. Bí ìyà ńlá bá gbé ni sánlẹ̀, kéékèèké a máa gorí ẹni ní. Ó ń já àwọn ìrà tí ọwọ́ rẹ̀ bá sọnù. Ó ń fi ìka lu àwọn mìíràn pa mọ́ ara. Bẹ́ẹ̀ ló ń gòkè lọ. Ó ń gun ọdẹ ẹ̀yìn ọgbà rẹ̀ yìí lọ sí òkè títí ó fi débi tó ti lè máa wo ẹ̀yìnkùlé ilé rẹ̀ kedere. Ẹ̀ka igi tó gùn yìí nawọ́ sínú ọgbà tirẹ̀ lọ́hùn-ún. Ó ń wo inú àgbàlá rẹ̀ lọ́hùn-ún. Ọlọ́pàá kan dúró lẹ́nu ọ̀nà kan. Ó fọwọ́ mú ilẹ̀kùn. Lápàdé farabalẹ̀ dáadáa. Bí ìrà ti ń já jẹ tó, ó ń dúró de ìgbà tí ọlọ́pàá náà kò ní kọjú sí ọ̀dọ̀ òun mọ́. Bóyá yóò pajúdà lẹ́ẹ̀kan ṣoṣo ó ti tó. Kó sáà kọjú sí ibòmíràn. Ó tún wo orí ògiri àgbàlá rẹ̀. Ó sì rí ọ̀pá lámbá sàbàlàsàbàlà tí wọ́n rẹ́ mọ́. Ó yọ gọ̀ǹgọ̀gọ̀ǹgọ̀ sókè. Ó fẹ́rẹ̀ lè máa bẹ ẹni tó ń wò ó lásán lára. Ògiri yìí ò ṣeé fò. Ìyẹn náà ni àwọn ọlọ́pàá rò tí wọn ò fi kún ẹ̀yìnkùlé, nítorí wọn kò lè lérò pé ẹnikẹ́ni yóò fò ọgbà wo àgbàlá. Olè kan fòórì, ẹ̀kú fọ́ ìgúsì pa á lára tó bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń dà yòlòyòlò lára rẹ̀. Ó sá lọ lóòótọ́ o, ṣùgbọ́n ara rẹ̀ kò lè jẹ́ tiẹ̀ fún ìgbà pípẹ́. Ara rẹ̀ gbọ́dọ̀ ti ya pẹ́rẹpẹ̀rẹ, nítorí bí ẹ̀jẹ̀ náà ti rí nílẹ̀. Ó dájú pé sùúrùsù ló ń dà. Ẹlòmíràn ò tí ì tó dán wò rí. Ẹni tí Ṣàngó bá tójú rẹ̀ wọlẹ̀ kò tún jẹ́ bá wọn bú ọba kò so mọ́. Sìgá tó ń dá Lápàdé lọ́rùn, ṣùgbọ́n kó mú wò kárí. Obì ti tán lọ́wọ́ rẹ̀, kò rí ìyẹn náà jẹ mọ́. Ìrà sì ń dà á láàmú. Ó tọ ẹ̀ka igi kan tó wà lórí rẹ̀ lọ. Ó dé ibi tó mọ̀ wípé òun ò lè lọ síwájú mọ́ láì jálulẹ̀. Ó pẹ́ níbẹ̀ títí kí ó tó ṣàkíyèsí pé ọlọ́pàá ẹ̀yìnkùlé ti ń bá ẹnìkan sọ̀rọ̀. Láìpẹ́, ọlọ́pàá náà wọ inú ilé lọ. Ọ̀tọ̀ ni ohun tí Lápàdé ń retí tẹ́lẹ̀, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí tó sàn ju ohun tó ti ń fọkàn sí lọ. Ó sọ ẹ̀ka tó gbámú sílẹ̀, ó sì jábọ́. Ó ń lọ sísàlẹ̀ dò. Bí ó ti ń lọ sílẹ̀ yìí, ẹ̀rù ń bà á pé òun lè balẹ̀ gidigidi kóun ó sì fi ara pa, tàbí kóun ó tilẹ̀ dákú. Ṣùgbọ́n ó kúkú ti jáwọ́. Kò lè padà sórí ẹ̀ka tó ti kúrò mọ́, àfi ìgbà tó bọ́lu ẹ̀ka mìíràn. Bí ó ti ń fi lọ sísàlẹ̀, bí ẹ̀ka náà bá nípọn díẹ̀ sí ni, ìbá pa á lára. Ṣùgbọ́n ó kàn dá a dúró díẹ̀ ni, nítorí kò pẹ́ tí ó fi tún jábọ́ kúrò nínú èyí ẹ̀ka tìsàlẹ̀ yìí. Eléyìí sì jẹ́ ìrànlọ́wọ́ fún un, nítorí ó dé sí ṣubú rẹ̀ kò púpọ̀. Ó ráàyè dúra báyìí. Ó nasẹ̀ sísàlẹ̀. Ó ṣagbára títí láti fi ìgórí ẹsẹ̀ lélẹ̀ kí ó má bàa ṣe gìgísẹ̀ ni yóò fi kanlẹ̀. Ó sì tún fi ìka ọwọ́ gúnlẹ̀. Ó fẹ́rẹ̀ má dùn nílẹ̀ ju bí fìlà ti lè dún lọ. Kò fi ọrùn ẹsẹ̀ sẹ́, bẹ́ẹ̀ ni kò fi kókósẹ̀ lulẹ̀. Ẹ̀yìn rẹ̀ náà kò rí. Bí ó ti balẹ̀, ó wò yíká. Kò sí ẹnì kankan ní ẹ̀yìnkùlé. Èyí fún ní ìdánilójú pé kò sí ẹni tó rí òun. Ìfẹ́ àwùjọ kò ṣeé sú báyìí.
ṣùgbọ́n ó ń fi ọkàn kọ orin rẹ̀ lọ́hùn-ún bí kì í bá ṣe ti Ọ̀pálámbá ìbá má sá sísọ ẹ̀yìn kò létí ṣùgbọ́n abo èyí ti bò wọ́n náà ọpẹ́ ni fún Ọlọ́run ẹ̀yìn kò lè dá páropáro bí ọjà ìjẹta kò sí ẹni tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ débẹ̀ nínú àwọn ará inú ilé tàbí àwọn ọlọ́pàá oníkálukú àwọn tó ń gbénú ilé ti fọwọ́ mú yàrá rẹ̀ apẹ́pẹ́ àṣejù pẹ̀lú bòkìbòkì ní kó bá òbúkọ kò sí ẹni rójú apẹ́pẹ́ nínú àwọn ará inú ilé wọ́n ti gbé jẹ́ oníkálukú ti ti ọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ́ ẹni tó bá yọjú ràn ni ọ̀ràn yọjú rẹ̀ Lápàdé gòkè lọ sí pálọ̀ rẹ̀ láì pàdé ẹnikẹ́ni lórí àtẹ̀gùn kò sì sí ẹnikẹ́ni tó bá ní pálọ̀ náà nígbà tó dé ibẹ̀ Dàda ò gbàgbé láti taná sílẹ̀ ní pálọ̀ bí Lápàdé ti pàṣẹ fún kí ó máa ṣe ní gbogbo ìgbà tí òun bá ti ti oko wálé títàn nínú inú pálọ̀ wà nígbà tí Lápàdé wọlé dé ó jókòó lórí àga kan ó fẹ̀yìntì ó sáná sí sìgá kan ó mú nítorí ó mọ̀ pé bóun ò bá máa ṣe é ní kánmọ́kánmọ́ òun lè mọ́ ráàyè mu sìgá mọ́ fún ìgbà pípẹ́ ṣe láńlẹ́yìn ní àkàrà àjẹsà kò sí ohun tí èèyàn ṣe tí ò ní lérè òun ti ṣe tóun ṣùgbọ́n ó dájú pé àwọn ọlọ́pàá ó ṣe tiwọn láṣẹ gbádùn wọ́n sì tún lè ṣe ìrìnsẹ̀ pẹ̀lú bí ó ti mu sìgá rẹ̀ lọ ó dìde lọ sí ojú fèrèsé ó rọra káàsọ ojú fèrèsé sókè díẹ̀ pẹ́ ó yọjú wo ìta nísàlẹ̀ lọ́hùn-ún pìtìpìtì ni àwọn ọlọ́pàá ń rí lójú títì wọ́n kún títì bámúbámú Lápàdé padà sórí àga rẹ̀ ó mu sìgá ó ń jobi bẹ́ẹ̀ ni ìrà tó ń jájẹ ní gbogbo ara lẹ́ẹ̀kọ̀ọ̀kan Tàfá wọlé dé gbòrà ó ní mo dé sà èmi náà wọlé dé èmi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé Àjàó àrò ajámọláyà bí agbépò èmi alálùpàyídà tí rúmọ lójú mo mọ̀ pé ó ti wọlé ní tiyín àní àwọn ọlọ́pàá lèmi sì gbà wọlé ń tèmi ọ̀kankan nínú wọn ò dá mi dúró ẹnikẹ́ni nínú wọn ò gbé mi léèrè ohunkóhun bí mo ti ń kọjá ni wọ́n ń gbé ojú sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń fọwọ́ dimú tí wọ́n ń bẹ́tọ́ sàràsà tí wọ́n ń tutọ́ kùtùkùtù tí wọ́n ń sítọ́ sẹ́ẹ́rẹ́ sẹ́bi ìṣẹ̀bẹ́ oògùn ò dára bí ò ṣiṣẹ́ mo rẹ́ni bá mi ṣe tèmi yìí kò sóko Lápàdé rẹ́rìn ó ní kí ló ti ṣe ọjà rí wọn ò sì tilẹ̀ tún tẹ̀lé ọ wọlé Tàfá ní ọ̀gá ẹ̀yin náà lè ti kọ́ mi pé ọgbọ́n ju agbára bó bá ṣàtijọ́ ni ìjà ní ìbágbé kò wọ́n lójú tí n bá fagídí wọlé ṣùgbọ́n ọgbọ́n ni mo wá lò nísinsìnyí ìgbà tí mo dé oríta tẹ́ ti bá wa nínú takisí lọ́sàn-án yẹn mo gbé garawa ìdálẹ́nu tó wà níbẹ̀ mo ta á kán mo gbé kárí mo he ìbálẹ̀ kan tó wà lára rẹ̀ mo mú dání mo ti bọ́ síngílẹ̀tì mi mo fi bojú mo wá ń lọ sáàrin àwọn ọlọ́pàá gòròdóòmù tí wọ́n rí lórí mi jẹ́ kí wọ́n rò pé agbépò ní mí ni wọ́n bá ń yà á fún mi tí wọ́n sì ń lé mú gbà tí mo dé ẹ̀yìn kò lè mo kàn sílẹ̀kùn ara àgbàlá wọlé ni ọlọ́pàá tó wà nítòsí ibi ò tilẹ̀ wú ọ̀dọ̀ mi Lápàdé ní orí oògùn rẹ̀ sí lóòótọ́ Tàfá ní ògidì gbẹtugbẹtu ni àbò tó gbó tó yakọ Lápàdé rẹ́rìn ó ní ọ sọ pé Ọlọ́run yọ ọ́ bí agbépò gidi bá ń kọjá nígbà náà ń kọ́ wọ́n máa gbépò gbogbo tó wà ládùúgbò yìí ni bí wọ́n tilẹ̀ mọ̀ wọ́n báwo ni ẹni tó fọwọ́ di mú tó sì kọjú sí ẹ̀gbẹ́ ṣe lè rí ojú ẹni tó ń gbépò kọjá ó dáa o ṣebí garawa tí mo gbérù òórùn ìgbẹ́ kí ni ṣe tí wọ́n fọwọ́ di mú ká sì wá sọ pé ọ̀kankan nínú wọn bá láyà kó bi mí léèrè ohunkóhun ǹbákan sọ garawa òun lu láyà rẹ̀ sẹ̀ǹdìsẹ̀ǹdì ọ̀hún ni gbogbo wọn ìbásáré mẹ́ẹ̀lì mẹ́rin kí wọ́n tó wá wò pé kò sígbẹ́ nínú rẹ̀ èmi sì ti wọlé ń tèmi Lápàdé tó rẹ́rìn-ín Tàfá ní olóògùn ni mí àbí nǹkan báyìí bàbá mi ti ṣèmí jiná ní kékeré ìyá mi òṣòròǹgá sì ń bẹ lọ́hùn àwálé àṣọ ọmọ yọjú ọmọ àjẹ́òru àti ń gà ọ̀sán gangan àwọn yẹn ò kúrò lẹ́yìn mi nígbà kankan àwọn á máa tì mí lẹ́yìn ni wọn kì í tì mí lójú àjẹsára kì í tán nínú gbá oṣù ká má rí nǹkan ra ọmọ lára kì í tán pátápátá lára ojú kó má lè kán sáyà pàápàá ó wà níbẹ̀ sẹ́gbẹ́dẹ́ ìyá mi ń bẹ lọ́hùn bó bá ti gbọ́ kó máa kí mi kárí o bàbá mi ń bẹ lọ́hùn ó kó àìsàn níbi tó bá wà kó má jẹ́ kí àsùngbàgbé ṣe mí o bẹ́ẹ̀ ni ní ọjọ́ tí mò ń lọ sí Lápàdé ní a ó máa gbọ́ ìtàn ìrìn àjò rẹ bọ́ bá yá ṣùgbọ́n a ò lè jókòó máa pa àlọ́ báyìí ṣègírí
tẹ́nìkan sílẹ̀ kó gbé tìmùtìmù orí àga sí ìrọ̀rí ibẹ̀ ló sùn sí kíá báyìí. Tàfá sáré sún àga tó wà ní pálọ̀ pọ̀ sí ẹ̀gbẹ́ kan ó sì ṣe bí Lápàdé ti wí láì béèrè pé kíní dé. Nígbà tó ṣe tán Lápàdé pè é sínú yàrá ó ní kí ó fi àdògán elépo kẹrosíìnì gbé omi kaná kíákíá. Lẹ́yìn náà ó ní kí ó fi ìpara kan báyìí ra òun ní gbogbo ara. Láìpẹ́ ara Lápàdé yọ̀ kùlùlù lọ́wọ́ ìpara yìí ara sì ń dán sàn án bí ara ọlọ́kùnrùn. Bákan náà ní ojú ibi tí ìrá ti ń jájẹ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tù ú tó wá bẹ̀rẹ̀ sí ní gbádùn díẹ̀díẹ̀. Omi ti bẹ̀rẹ̀ sí hó kíákíá. Agolo tí wọ́n fi gbé kaná sì ti sọ gùdùgùdù. Lápàdé fúnra rẹ̀ paná ó sì da omi híhó náà sínú ìṣúsẹ̀ kan ó mú àkísà aṣọ kan ó fà á ya ó sì sọ sínú omi híhó náà. Tàfá ń wò ó kò mọ ohun tó fẹ́ ṣe kò sì béèrè. Ńgbà tó ṣe Tàfá ní abẹ́ ṣubú lọ́nà ni. Lápàdé ní ìwọ sá máa wò mí a lè mọ̀nà gbàgbé ọlọ́gbà lọ bí ẹni tó múni ròde látẹ̀lé. Ó ń fi ọwọ́ dán omi náà wò láti mọ bí ó ti lè ṣe é fi kanra. Ó bu omi tútù díẹ̀ là nígbà tó rí pé bí ó ti wà yẹn ó lè bó ènìyàn lára. Ó wá lọ́wọ́rọ́wọ́ báyìí. Lápàdé tó ń lọ sí pálọ̀ ó yọjú síta láti ojú fèrèsé ó ní Áúdù Kàrímù àwọn ọmọ rẹ wọ̀nyí ò jẹ́ ń gbádùn o. Wọ́n sá ń pariwo sí mi létí ni. Dákun bá mi sọ fún wọn pé kí wọ́n gbẹ́nu wọn lọ́wọ́ díẹ̀ kí n lè ráàyè sùn. Ó tètè padà sí yàrá rẹ̀ ó dùbúlẹ̀ lórí ibùsùn rẹ̀ ó ní kí Tàfá máa fi aṣọ inú omi gbígbóná náà jó òun lára. Kí Tàfá tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ bàtà ti ń dún gìrìgìrì bọ̀ lórí àtẹ̀gùn. Lápàdé rẹ́rìn músẹ́. Àwọn ọlọ́pàá ló ń sáré bọ̀ yẹn o. Áúdù fúnra rẹ̀ ò ní ṣaláì wà níbẹ̀ pẹ̀lú àwọn àsọmọgbé rẹ̀. Bákan náà kúkú ni gbogbo wọn rí nínú èrò àti ìwà wọn. Àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ohun tí ń sabọ́yadé gbogbo ọlọ́ya ló kúkú ń ṣe. A kì í mọ ara ilé ẹni tì. Áúdù fúnra rẹ̀ ló kọ́kọ́ wọlé ní tòótọ́. Ó bá Tàfá níbi tó ti ń sáwọ́ nínú omi tó ń horu lálá tó fi ọwọ́ méjèèjì gbé àkísà tó gbé ilé ìtàn Lápàdé. Omi náà jó Lápàdé ju bí ó ti lérò tẹ́lẹ̀ lọ. Ó lọ bò sítò. Tàfá rin àkísà náà mọ́ nítan. Lápàdé sì ń gbọ̀n sìsìsì lórí ibùsùn rẹ̀. Tàfá níkà nínú jọjọ kò bìkítà bí ara Lápàdé bó tàbí kò bó. Áúdù dúró lẹ́nu ọ̀nà ó fọwọ́ ṣàpèjúwe fún àwọn tó tẹ̀lé pé kí wọ́n dúró ní pálọ̀. Ó kọjú sí Lápàdé ó ní kí ló ń ṣe ọ́ tó báyìí Lápàdé. Ó hàn lójú rẹ̀ pé ẹnu yá. Lápàdé ò dá lóhùn ó ń mí àmì kan. Tàfá tó gbé àkísà gbígbóná ó tún fi lé Lápàdé lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan sí. Lápàdé sì tún kígbe tàánú. Áúdù ní àní kí ló mú ọ Lápàdé. Lápàdé ò tún dá lóhùn ó ń kérora sáà ni ó ń rójú pọ̀ ó ń gbọ̀n rìrì ó ń mẹ́rí. Áúdù wá dákẹ́ òun náà sọ̀rọ̀ mọ́. Ó ń wo Lápàdé ó tẹjú mọ́ kò gbé ojú rẹ̀ kúrò lára rẹ̀ nígbà kan. Ó ń pa rìdàrìdà ó ń pa dàn lójú kan náà. Nígbà tó ṣe ó ní Lápàdé ohun tí mo rí yìí yà mí lẹ́nu púpọ̀. Ṣé bí àwọn kan sọ fún mi lọ́sàn-án yìí pé ìwọ ló ṣe bí bàbá arúgbó tó ń ṣàgbé lọ. Àwọn ọlọ́pàá ní àwọn fura bẹ́ẹ̀ pé ìwọ ló dé ti bẹ́ẹ̀. Wọ́n ní nígbà tí bàbá yìí kọjá àwọn ó gba ọ̀nà oríta tó wà ní ìdí òsì ọ̀kan yẹn lọ. Wọ́n ní nígbà tó dé oríta ó yà sí kọ́nà kan. Wọ́n ní ọlọ́pàá kan fi ọgbọ́n tẹ̀lé ṣùgbọ́n kí ìyẹn tó dé oríta tí bàbá yìí ti yà kò mọ ibi tí bàbá náà rá sí. Ó ti parẹ́ mọ́ ọ lójú. Wọ́n ní ọlọ́pàá yẹn wá ṣe ìwádìí kíákíá ní oríta náà. Ó sì gbọ́ pé bàbá oníbàárà náà wọ inú takisí kan tó ti ń dúró dè níbẹ̀. Takisí náà sí ó sì lọ. Wọ́n ní ọlọ́pàá yẹn ìbá sì wọ takisí mìíràn tẹ̀lé ṣùgbọ́n kò tètè rí takisí. Tàfá ní Áúdù ọ̀rọ̀ wọn ní ló ń tẹ̀lé. Bí Áúdù ké pàrà ó ní pa ẹnu rẹ mọ́. Tàfá máa gbọ́ ohun tí mò ń sọ jàre Lápàdé. Gbogbo àwọn ọlọ́pàá tó wà nígbà náà wá ní ó ní láti jẹ́ pé ìwọ lọ sọ ara rẹ̀ di oníbàárà ní tòótọ́ kó lè ráàyè sá mọ́ wọn lọ́wọ́. Gbàrà tí mo gbọ́ báyìí ni mo ránṣẹ́ kíákíá sí gbogbo bodè ilẹ̀ yìí pé kí wọ́n sọ takisí tí oníbàárà bá wà nínú rẹ̀. Tàfá ní ẹ fẹ́ràn ọ̀nà gígùn púpọ̀. Èyí tẹ́ ìbákan ti ránṣẹ́ wá wò wá ní pálọ̀ lókè ní tẹ́ ìbá wí pé Tàfá ọ̀gá rẹ̀ dà tí n bá sì fi wọ́n hàn yín ẹ wá ń wá wá lọ sí bodè. Ẹ
àwa méjèèjì lè di oníbàárà ẹyọ kan ṣoṣo bí o. Áùdù ní gbé ẹnu rẹ̀ lọ́wọ́ Tàfá ní ṣé bó ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo sì ti gbọ́ mo gbà ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú ẹ̀ á dodidi. Áùdù fi ojú burúkú wo Tàfá ọmọ lójú ó ní àwọn tó wà níbodè Agodi ló kọ́kọ́ ránṣẹ́ sí wa wípé àwọn rí bàbá àfáà kan tó wé láwà ní jálajàla nínú táksì kan tó kọjá lọ́dọ̀ àwọn. Lẹ́yìn náà ni àwọn tó wà ní Mọ́kọ́lá náà rán irú iṣẹ́ kan náà wá kí ó tó pé 30 ìṣẹ́jú. Irú iṣẹ́ kan yìí náà ti kàn wá lára láti mọ̀ létí. Elékùrọ́, Ìyágànkù, Ẹlẹ́yẹlé àti Tàfá ní àwọn ọ̀gá náà ni wọ́n wé láwàní sínú gbogbo táksì ọ̀hún. Wọ́n ní àwọn fẹ́ máa dààmú yín káàkiri gbogbo bodè Ìbàdàn ni. Áùdù ọ̀dá lóhùn ó sàǹkàkọ́ lọ. Lápàdé mọ̀ pé ó nídìí kí Áùdù tó máa sọ tinú rẹ̀ báyìí kò lè máa tó tòtò wẹ́rẹ́ bẹ́ẹ̀ láì nídìí. Áùdù ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ní mo wá gbé mọ́tò ọlọ́pàá kọ̀ọ̀kan sí gbogbo ọ̀nà wọ̀nyí láti máa tọ̀ wọ́n lọ láti máa béèrè ní gbogbo ìletò gbogbo abúlé àti gbogbo ìlú tí wọ́n bá ń kàn bóyá a lè rí ẹnikẹ́ni torí àlejò bàbá oníbàárà kan tó wé láwàní. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ padà pẹ̀lú òmúlẹ̀ mófo àfi àwọn tó lọ sọ́nà Iléṣà tí wọ́n wá ròyìn ohun tí wọ́n gbọ́ ní Ẹ̀gbẹ́dá. Wọ́n ní níbẹ̀ ni àwọn ti gbúròó bàbá kan tí àpèjúwe rẹ̀ sọ fún àwọn pé Tàfá ní Áùdù. Wọ́n ní wá ní ẹnìkan sọ fún àwọn pé ṣé bó ti máa wí ní kóòtù náà nìyí bí ọ̀rọ̀ bá dibi tẹ́jọ́ ṣe bí ọ̀gá ọlọ́pàá ní ọ́. Áùdù súnmọ́ tìbínú bí ikọ́ gbá a lójú. Tàfá sì yẹn omi ara àkísà ọwọ́ rẹ̀ sí i lára bí ẹni pé ó ṣèèṣì ni. Áùdù ń fọwọ́ gbọn omi náà kúrò lára aṣọ rẹ̀ ó ní àwọn ọlọ́pàá tó lọ sí Ẹ̀gbẹ́dá wá tọpa oníbàárà náà wọ ilé kan. Ńgbà tí wọ́n wọlé wọn ò bá a níbẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n bá àwọn ògbógi ọlọ́ṣà kan báyìí nínú ilé náà. Ó lé ní ọdún 4 tá a ti ń wá àwọn ọlọ́ṣà wọ̀nyí tí a kò rí wọn mú kí Ọlọ́run tó. Tàfá ní ọ̀gá àbí àwọn ọlọ́ṣà kan wọlé sí i láìpẹ́ yìí tí a ò fura. Áùdù ní òun tọpa àwọn ọlọ́ṣà kan láti ìhín dé Ẹgbẹ́dá. Báùdù ti ń sọ yìí ó mà yẹ kí Áùdù ní orí rẹ̀ dàrú ni. Tàfá orí rẹ̀ ò pé èmi ló ń pè ní Áùdù èmi ló ń la orúkọ ọmọ lórí bẹ́ẹ̀ yẹn. Ẹgbẹ́ ń gbégbó àbí àjùmọ̀gbélébọ̀ irú àrífín wo ni mo kàn yìí. Tàfá ní ẹ jọ̀wọ́ o sà ọ̀gá sà n ò mọ orúkọ yín mọ́ ni sà èmi ṣe bí Áùdù ni n ò mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lẹ̀ ń jẹ́ mọ́ sà orí mi pé sà ó tilẹ̀ tó lé kọ́tà kan sà àrífín kọ́ ni sà àwòfín ni sà. Áùdù ò tilẹ̀ wú ọ̀dọ́ rẹ̀ mọ́ ó ní Lápàdé irú ìrànlọ́wọ́ tí bàbá oníbàárà yìí ṣe fún wa dùn mọ́ wa púpọ̀. Gbogbo àwọn olè tá a ti rí kó náà ló ti jẹ́wọ́ iṣẹ́kíṣẹ́ wọn pàápàá nítorí pé ọ̀rọ̀ owó kan dìjà láàrin wọn. Ajé náà ní tún ọ̀rẹ́ ṣe òun náà ní kúkú ba ọ̀rẹ́ jẹ́. Ìjà owó dùn wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣòfófó ìwàkiwà oníkálukú wọn. Bàbá ọdẹ kan tí mo sọ lẹ́ẹ̀kan pé amúnígbà Ọládèjì tó ti ń sọ kábàkàbà tẹ́lẹ̀ tí wàá gbà pé ara wọn ni òun ṣe. Wọ́n tilẹ̀ tún dárúkọ àwọn yòókù a sì ti bẹ̀rẹ̀ sí wá àwọn náà káàkiri. Wọ́n ti jẹ́wọ́ ẹni tó pa Délé àti Kúnlé a sì ti mọ̀ báyìí pé ọ̀rọ̀ náà kò ní ọ nínú rárá. Ó dùn mí mo sì. Tàfá ní ẹni gbé pa ńlá ti jẹ́wọ́ ọ̀rọ̀ pariwo. Áùdù fetí palàbọ̀ ọ̀rọ̀ Tàfá ó ní nítorí náà ó dùn mí mo sì wá tọrọ àforíjì fún ìyọnu tí a kó ọ sí láàárọ̀ yìí àti ìnira tí a fún Jayéọlá oníjayéọlá ládé Ọ̀yọ́ lẹ́ẹ̀kan. Inú wa ìbá túbọ̀ dùn sá bí a bá lè mọ bàbá arúgbó oníláwàní oníbàárà tó fọ̀nà hàn wá dé ọ̀dọ̀ àwọn ọlọ́ṣà náà lẹ́gbẹ́dá nítorí ọpẹ́ àdá tán ló yẹ ká fún un. Lápàdé kí ni ṣe tó ń ṣoore tó ń fi gbádé mọ́lẹ̀ báyìí? Kí ni ṣe tó fẹ́ kan jẹ́wọ́ pé ìwọ ló ṣiṣẹ́ yìí ká lè mọ òótọ́ ọbẹ̀ dájú bóyá ìyẹn ó sì ràn wá lọ́wọ́ láti ríbi tọwọ́ bọ ìwádìí àwọn tí a kò tí ì rí mọ́. Ní gbogbo iṣẹ́ rẹ yìí ó ràn wá lọ́wọ́ ní lóòótọ́ ṣùgbọ́n ó tún ń dí wa lọ́wọ́ bákan náà. Ó wá láti mú àwọn ọlọ́ṣà yòókù. Tàfá ní bàbá ọlọ́pàá wọ́n ló sáàrin kí n má pè ọ́ ní Áùdù mọ́ bẹ́ẹ̀ ni ìyẹn ló sì ti mọ́ mi lẹ́nu. Bàbá ọlọ́pàá ilẹ̀ tó ń fẹ́ o
ẹni kó lè ó sá ẹni kó dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀ ó dàálẹ̀ ẹ̀tún wá ní kó dúró kẹ́ ẹ bá ilẹ̀ tó ń fẹ́ o. Áúdù ọ̀dá lóhùn ó ń fi ọwọ́ ra orí kóńdó rẹ̀ ródóródó. Wọ́n ní Lápàdé kíní kan ló ba àjà ò jẹ́ o, apá rẹ̀ gùn ju iṣan lọ. Òtítọ́ ni pé àbájáde akitiyan rẹ̀ gbogbo ń jẹ́ ìrànlọ́wọ́ fún wa, ṣùgbọ́n aláṣọ kan ní ọ̀ ṣé ìwọ náà mọ̀ wípé kò dára láti máa fi ọ̀rọ̀ pamọ́, láti má máa fi ọ̀rọ̀ lọ ènìyàn, àti pàápàá irú ìrànlọ́wọ́ tí ò ń ṣe fún wa kò tẹ́ wa lọ́rùn rárá. Ká sọ òtítọ́, ohun tí àwa lè faramọ́ ni pé bí o bá kófìrí arúfin kankan kí o wá fẹjọ́ sùn. Bí o bá ní ìmọ̀ràn nípa ọ̀nà tí a fi lè mú wọn, lọ fún àwọn ọlọ́pàá ní ìmọ̀ràn náà. Àwọn ọlọ́pàá ni wọ́n lè sọ bóyá ìmọ̀ràn rẹ yóò wúlò fún àwọn àbí wọn ó yí dànù. Bóyá àwọn fúnra wọn tilẹ̀ lè béèrè ìrànlọ́wọ́ tàbí ìmọ̀ràn lọ́wọ́ rẹ. Ǹjẹ́ ìyẹn kò níyì? Kò dára kí ẹnikẹ́ni ka ara rẹ̀ kún òfin kí ó sì máa dá òfin ara rẹ̀ lò. Àìfàgbàfọ́ nìkan ni kì í jẹ́ ká yóò rójú. Ohun tó ba àjàò rẹ jẹ́ tí mo wé nìyẹn. Apá rẹ̀ gùn, Tàfá ní apá rẹ̀ gùn ju tan rẹ̀ lọ. Mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan, ìmọ̀ kí ló fẹ́ kájà ò ṣe nípa rẹ̀. Ọlọ́run kúkú ti dání. Àwọn ọlọ́pàá ti tan wọ́n gùn ju apá lọ ń kọ́. Kí ni kí wọ́n ṣe? Wọ́n lè sáré yí gbogbo Ìbàdàn yípo lẹ́ẹ̀mẹ́tàlá bí wọ́n bá gbúrò arúfin kan, ṣùgbọ́n wọn ò ní lè mú. Ẹsẹ̀ ni wọ́n ní, wọn ò lọ́wọ́. Bí wọ́n bá ti gbúrò ìjàngbọ̀n, wọ́n mọ̀ bá ti ṣe ń sáré jìnnà kúrò nítòsí rẹ̀. Ṣùgbọ́n ọwọ́ tí Ọlọ́run so mọ́ èjìká wọn kò rán kankan. Kí ni kí wọ́n ṣe sí i? Àkúnlẹ̀yàn sáà ni àdáyébá, àdílé ayé tán lójú ń yàn wá. Áúdù fojú parẹ́, ó ní Lápàdé, nítorí náà ó yà mí lẹ́nu bí mo ti ṣe bá ọ nínú ìrora yìí. Bóyá àwọn ọlọ́ṣà náà ló ṣe ọ́ léṣe, bóyá o sì ń díbọ́n ni, bóyá nǹkan kan ò sí ọ́. Èyíkéyìí tó wù kó jẹ́, Musa ń fẹ́ kó o bá wa fọwọ́sowọ́pọ̀ kí a lè máa rí àwọn arúfin mú, kájọ pawọ́pọ̀ fọ́tí àwọn aṣebi. Nítorí Tàfá ní ṣé káwọn ọ̀gá náà máa ṣiṣẹ́ ọlọ́pàá inú ni. Áúdù ọ̀dá lóhùn ó ní ṣùgbọ́n o Lápàdé, ó kù àwọn ìbéèrè mélòó kan tí n ó bi ọ́ lórí àwọn nǹkan kan tí ò yé mi, nítorí n ò fẹ́ kí ìkùnsínú kankan tó wà láàrin wa lẹ́yìn ọ̀rọ̀ yìí. Ìsọ́ kínkín ní bàdíjẹ́, mo fẹ́ mọ ọ̀nà tó gbà wọlé níhìn, bí àwọn ọlọ́pàá ti pọ̀ tó tí wọ́n ń sọ eléyìí, ìyẹn ọ̀kan. Mo sì fẹ́ mọ̀ bóyá ìwọ lọ paradà gẹ́gẹ́ bí bàbá alágbèyàn ní tòótọ́. Kódèjì. Ẹ̀kẹta, wọ́n ní oko owó kan lọ́wọ́ àwọn olè tí a mú ní Ẹgbẹ́dá. Báwo ló ṣe ṣe tí wọn ò fẹ́ fura? Ẹ̀kẹrin, dákun bá mi dé tẹ̀sán láti lọ wo àwọn ọlọ́ṣà tí a rí kó o bá lè ṣàpèjúwe àwọn yòókù kí ọwọ́ wa lè tètè tẹ̀ wọ́n. Jẹ́ kí a máa mú àwọn ìbéèrè náà lọ́kọ̀ọ̀kan. Ìkíní, Tàfá ní bí ẹ bá ń fẹ́ kọ́ oògùn àfẹ́ẹ̀rí, sà, mo mọ bàbá kan báyìí tó mọrú oògùn bẹ́ẹ̀ sà. Bàbá yìí lè ṣe gbẹ̀tugbẹ̀tu fún yín àti àgbo àti egbé àti. Áúdù ní Lápàdé, ìwọ ni mò ń bá wí. Kìlọ̀ fún wèrè rẹ tó ń pè ní Tàfá yìí kó yé pàkúta sọ̀rọ̀ mi o. Bó o bá dáhùn àwọn ìbéèrè tí mo bí ọ́, adọ̀rẹ́ nìyẹn. Ìjàngbọ̀n kankan ò sì ní lè sí fún ọ. Ṣùgbọ́n bó o bá lo agídí tó kọ̀ tàbí tó fi mégún lágídí, wọ́n sọ fún àwọn ọlọ́pàá pé kí wọ́n mú ọ tì wọ́n lé báyìí. Nígbà tó bá yá, a ó gba ìdáhùn lẹ́nu rẹ lákọ kí a sì tó sọ ọ́ sílẹ̀. Ojú rẹ̀ á rí mọ̀ bo. Tàfá ní bẹ́ẹ̀ yẹn kọ́ sà, ọ̀gá sà. Bí wọ́n ti kọ orin náà nínú rẹ́kọ́ọ̀dù ni pé adájọ́ Èkó á fojú ẹ̀ kan pàṣà. Áúdù ọ̀yà sí ti Tàfá ó ní nítorí náà Lápàdé, mo fi orí ara rẹ bẹ̀ ọ́ o, mọ́ kó ara rẹ sínú hílà ìlò. Ṣé ìrọ̀rùn ìlú lọ sọ pé òun wá? Ìyẹn gan níṣẹ́ ti wà. Nítorí náà kò sí ohun tí kò jẹ́ ká lè máa ṣiṣẹ́ pọ̀ bí ìwọ bá Lápàdé paradà. Ó rúnjú pọ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbin, ó ń kérora, ó ń rápálá nílẹ̀, ó ń yán hó, ó ń súnmọ́ sí. Tàfá ní bàbá ọlọ́pàá yìí, ẹ̀yin lẹ jẹ́ kí omi tí mo fi ń jó wọn lára tutù o. Sà, n ò sì rí omi mọ́ ẹsẹ̀ wọn mọ́ báyìí sà. Ìkà ni yín sà. Olórí burúkú aláìláàánú ni yín sà. Òkú gbẹ́. Lápàdé ń kérora, ó ń lọ bòsítò, ó ní Ìgìrìpá, Tàfá, tètè lọ bá mi pé Jídé fún mi. Jídé dókítà mi, n ò lè mú mọ́ra mọ́.
ń ro mí o, n ò gbádùn o. Tàfá ò tí ì lọ tètè. Tàfá sọ àkísà ọwọ́ rẹ̀ sínú omi látòkè. Omi náà sì fọ́n sára rẹ̀ àti ṣòkòtò Áúdù. Ṣòkòtò Áúdù sì ń roṣoroṣo. Ó ti tutù gbẹdẹgbẹdẹ látòkè délẹ̀. Áúdù fò sókè wàì. Tàfá sáré jáde lọ. Ìdààmú bá Áúdù. Bí ó ti ń ké lápàdé pẹ̀lẹ́ ló ń ṣe bí ẹni pé kò gbàgbọ́ pé nǹkan kan ń ṣe é. Ó ń ṣiyèméjì, ó ń káánú, ó ń rò pé lápàdé ń díbọ́n ni. Áúdù ó dúró tì. Ó bẹ̀rẹ̀ tì. Kò mọ ohun tí òun lè ṣe títí Tàfá ó fi padà. Jẹ̀bẹ̀tẹ̀ gbé ọmọ ilé lọ́wọ́. Kò sì sí ìjókòó nínú yàrá náà. Bóyá ìbá fẹ́ jókòó. Bẹ́ẹ̀ ni ṣòkòtò rẹ̀ sì ti tutù. Orí ìdààmú yìí ni Áúdù wà tí Tàfá fi padà dé. Jídé tẹ̀lé wọlé. Bí Jídé ti yọ lọ́ọ̀kan ló ní Áúdù, ìwọ náà ti gbọ́. Èmi ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni. Ọlọ́pàá ti gbọ́, oníṣègùn ò tí ì gbọ́. Tàfá ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi. Mo ń múra òde lọ́wọ́ ló dé. Mo yára ní kí n kọ́ fi ẹsẹ̀ kan dé yìí kó má wá sí ohun tí ó kan pa. Lápàdé kì í fi ara rẹ̀ lélẹ̀ nígbà kan ni. Òun ló ń ṣe kìtàkìtà kìtìkìtì. Ó ṣe bí ọmọdé tún lòun. Kò mọ̀ pé díẹ̀díẹ̀ làgbà ń dé sí ni. Mo ní kó máa sinmi dáadáa, kò jẹ́ gbọ́. Àgbàlagbà máa sọ̀rọ̀ bí èwe. Mo mọ tí n ó ṣe, n ó dè é mọ́lẹ̀ ni. Lápàdé, o gbọ́dọ̀ dìde lórí ibùsùn yìí fún ọjọ́ mẹ́ta. Ṣé ò ń gbọ́? Tàfá, báwo ló ti jẹ́ gan? Lápàdé, ọ̀gángan ibo ló ń dùn ọ́? Lápàdé ń kérora, kò lè dáhùn. Áúdù ní pẹ̀lẹ́ o dókítà. Ó lọ síbi iṣẹ́ nírọ̀lẹ́ yìí ni. Oníṣègùn ní iṣẹ́ ọ̀sán ni mo wà. Mo sì ti síwọ́ wálé. Òde ni mo tún ní kí n máa lọ yẹn tí Tàfá fi dé. Pẹ̀lẹ́ o Lápàdé. Lápàdé ní ẹsẹ̀ mi o, ẹsẹ̀ yìí ń sàn mí ni o. Tàfá ní bí wọ́n ti ń ṣe látọ̀sán nìyẹn o. Tí wọ́n yí kítọ́kítọ́, wọn ò jẹ, wọn ò mu, wọn ò sì sùn, wọ́n ṣàǹkì ni. Jídé ní lóòsì tí wàá bá mi níbi iṣẹ́. Ó yiri ẹsẹ̀ Lápàdé wò ó ní làkúrègbè ìjọsìn náà ni. Asanmọ́lé egun. Ó gbé àpò rẹ̀ ó sì gún Lápàdé ní abẹ́rẹ́ méjì. Ó sa ògùn ródóródó díẹ̀ sínú àpò ìwé kékeré kan. Ó ní Tàfá, bomi sínú ife kan wá. Nígbà tí Tàfá gbé omi náà fún, ó gbé e fún Lápàdé. Ó fún un ní ògùn ródóródó méjì. Ó ní kí Tàfá tún máa lo ògùn náà fún. Bó bá tún rò ó, Lápàdé ń mí hẹlẹhẹlẹ. Jídé ní Tàfá, má tún fi omi gbígbóná jó ẹsẹ̀ náà mọ́ títí n ó fi padà wá o. Bí mo bá ṣíwọ́ iṣẹ́ lálẹ́ ọ̀la, mò ń bọ̀ wá sí yín kíákíá. Méjì ní kó máa lo ògùn tí mo fi sínú àpò ìwé yẹn o. Jídé palẹ̀ àpò rẹ̀ mọ́, ó kọjú sí Áúdù. Ó ní n ó máa lọ. Áúdù, sì jọ̀wọ́ o, sì gáfárà fún mi nítorí iṣẹ́ tèmi nìyí o. Mo mọ̀ pé o fẹ́ mọ bá Lápàdé ṣeré kí ara rẹ̀ lè yá, ṣùgbọ́n ó yẹ kó sùn báyìí. Nítorí náà jẹ́ ká jọ máa lọ. Ìwọ ní tirẹ̀ Tàfá, má jẹ́ kí ẹnikẹ́ni yọ Lápàdé lẹ́nu o títí n ó fi padà wá o. Jẹ́ kó sùn báyìí bó bá fẹ́ sùn. Bó bá jí, wẹ gbogbo egbò sékèsèké ara rẹ̀ yí kúrò. Kò dáa rárá. Má sì pariwo o, nítorí àwòkọ kì í ṣàròyé jù ọ lọ. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. Ó gbé àpò rẹ̀ kọ́ èjìká. Ó fọwọ́ kọ́ Áúdù lọ́wọ́. Ní ọ̀yá Áúdù, mo tilẹ̀ ti fẹ́ rí ọ tẹ́lẹ̀. Ọlọ́run lọ́kàn ní kí n pàdé rẹ níyìn. Ọmọ kìlọ̀ fún àwọn ọlọ́pàá rẹ díẹ̀díẹ̀. Fitafita àṣejù ni wọ́n máa ń ṣe. Wọ́n ní àwọn kan lọ sáde Ọ̀yọ́ lónìí. Wọ́n lọ jí aláìsàn kan tó wà lórí bẹ́ẹ̀dì níbẹ̀. Níbo ló ti gbọ́rú ẹ̀ rí? Wọ́n gbọ́ pé olórí dókítà ti gbọ́ nípa rẹ̀. Ó sì ti gba ọ̀rọ̀ náà kan rí. Nítorí náà kò ní pẹ́ tó fi gbọ́ nípa rẹ̀. Ṣùgbọ́n máa bá àwọn ọlọ́pàá wọ̀nyí sọ̀rọ̀ o. Kò sí ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ nípa wọn tí wọn ò ní mọ dárúkọ rẹ o. Ìgbà wo ni a ó dárúkọ ajá tá ò ní mẹ́nu bà ìkòkò tí wọ́n fi sè é? Àwọn dókítà ń pèrò láti wọ́n ti jáde lọ. Ohun ò sì dé yàrá tó bẹ́ẹ̀ mọ́. Nígbà tó ṣe, Lápàdé ò gbọ́ ohun wọn mọ́ rárá. Wọ́n ti sọ̀kalẹ̀ láìpẹ́. Mọ́tò kan sí lóde nísàlẹ̀ lọ́hùn. Lẹ́sẹ̀kẹsẹ̀ òmíràn tún sí, òmíràn sì tún sí. Jídé ti lọ nìyẹn àti mọ́tò méjèèjì tí àwọn ọlọ́pàá kó wá. Tàfá ní bí òbúkọ bá dé òórùn adé, bó bá sì lọ òórùn á lọ. Áúdù lọ wàhálà rẹ̀ bá lọ. Ẹsẹ̀ gígùn má dára o. Ẹ wo bí Jídé ti kó wa yọ nínú jọ̀gọ̀dì Áúdù. Kò sóhun tọ́wọ́ yín ò tó nílẹ̀ yìí. Àfúntẹ́ ò bá fẹ́. Bí mo ti pọ́n fún Jídé tó, ó ṣe bí lóòótọ́ ni ẹsẹ̀ yín yọ yín lẹ́nu. Ó sì ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́. Áúdù ìbá yọ wá ní baba ńlá inú lónìí. Lápàdé ní bó tó kù kọ́lọ̀ ń ọmọ yọ ni tètè palẹ̀ mọ́ kíá.
kọ́ wá ṣètò ohun tí a ó bá lè rí jẹ kí gbogbo ọlọ́jà ò tó kó gbálé. ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. Tàfá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó ń palẹ̀ mọ́. Lápàdé ní dúró náà o, yọjú wo ìta náà o, kọ́rọ̀ wọ́n mọ́ dàbí tafọ́jú tó ní ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa tó ti bẹ̀ dárìn ẹgbàá fà. Afọ́jú ọ̀mọ̀ pé gbogbo àwọn tó gbọ́ tí òun ṣẹ́ gbèsè tí òun jẹ kò tí ì lọ tán. Ó wá jẹ́wọ́ pé òótọ́ ló ń jẹ olúwa rẹ̀ lówó. Kò mọ̀ pé ẹni tó ń jẹ lówó ọ̀ǹgàn ò tí ì lọ. Bá fọ́jú ṣe dárìn ẹgbàá fà nìyí o. Tàfá rẹ́rìn ó dìde ó yọjú lójú fèrèsé ó ní wọ́n ti lọ o. Afọ́jú lè jẹ́wọ́ ohunkóhun tó bá fẹ́ báyìí o, kò ní dárìn ẹgbàá fà o. Lápàdé ní ọ̀kárí wàá lọ wo ohun tá ò rí fi panu látàárọ̀. Tàfá jáde lọ. Lápàdé sáré lọ sí balùwẹ̀ ó lọ wẹ̀. Ara rẹ̀ túbọ̀ tú sí i. Ó ti padà sí pálọ̀ kí Tàfá tó gbóúnjẹ dé. Ó yí rédíò ara ògiri ó sì bá orin àgídìgbò lẹ́nu rẹ̀. Ó ń ṣeré lóríṣiríṣi, ó ń kọ onírúurú orin. Láìpẹ́ rédíò dákẹ́ orin. Ó ní èyí ní iléeṣẹ́ rédíò yín láti Ìbàdàn. Ìròyìn pàtàkì kan wà o, ẹ tẹ́tí sílẹ̀ láti gbọ́. Àwọn ọlọ́pàá rí òkú ọ̀dọ́mọkùnrin méjì nínú igbó níbìkan lọ́nà Ìwó láàárọ̀ yìí. Wọ́n sì ti mú bàbá ọdẹ kan tí wọ́n rò pé ó lè ran àwọn lọ́wọ́ nínú ìwádìí ohun tó pa àwọn ọ̀dọ́mọkùnrin náà. A bẹ̀ gbogbo aráàlú láti máa wá dá àwọn òkú náà mọ̀ ní gbọ̀ngàn ìgbókùsí ní Adé-Ọ̀yọ́. Ìkéde kejì tá ó ṣe kí a tó ṣíwọ́ ètò wa ti òní ó ní pé àwọn ọlọ́pàá kan náà tún kó àwọn ọlọ́ṣà mẹ́ta lẹ́gbẹ́dá nírọ̀lẹ́ yìí. A gbọ́ pé wọ́n pọ̀ níbi tí àwọn ọlọ́pàá ti kó wọn yìí, ṣùgbọ́n àwọn yòókù sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́. Olórí àwọn ọlọ́pàá ìǹspẹ́tọ̀ àgbà Audu Karimu ní kí a fi lọ̀ pé àwọn ọlọ́ṣà yìí wà nínú ẹgbẹ́ olè kan tó léwu lọ́pọ̀lọpọ̀ tí iṣẹ́ ọwọ́ wọn sì gbòòrò. Ó ní àwọn tí ń lé àwọn ògbóǹta olè wọ̀nyí kiri tipẹ́ kí Ọlọ́run tó wá fi wọ́n lé àwọn lọ́wọ́ lónìí. Wọ́n ní kí a fi lọ̀ fún yín pé inú àwọn ó dùn bí a bá rí ẹnikẹ́ni tó lè ran àwọn lọ́wọ́ láti rí àwọn tó sá lọ mú. Wọ́n sì ní kí a kìlọ̀ fún gbogbo ènìyàn láti má gba àwọn olè náà sílé àti láti má daṣọ bò wọ́n nítorí wọ́n léwu púpọ̀. Àwọn ọlọ́pàá níbi ẹnikẹ́ni bá fi àwọn olè yí pamọ́, ara àwọn olè ni àwọn ó ṣírò olúwa rẹ̀ mọ́. Àwọn ọlọ́pàá ò ṣe wá akitiyan àti wá àwọn olè tó sá lọ rí. Lápàdé kan rí mọ́nú ẹ kú akitiyan o ẹ̀yin ọlọ́pàá, ẹ múra sí i. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe. Ẹni tó gbin 100 èbù tó ní igba ló ń gbìn. Ńgbà tó bá jẹ 100 òótọ́ tán yóò bẹ̀rẹ̀ sí ní jẹ 100 rọ̀, a sì máa dùn a sì máa yó ni. Ó pẹ́ kí Tàfá ó tó wọlé dé. Ó gbé ẹ̀kọ àti ọ̀lẹ̀ dé. Ọ̀lẹ̀ ń horú tì nínú ewé tí wọ́n fi pọ́n. Lápàdé wọ ẹ̀kọ mọ́dọ̀ mọ́ínmọ́ín elédè ẹlẹ́mìí méje. Edé nìkan kọ́ ló wà níbẹ̀, ẹja rírun wà níbẹ̀, ẹ̀dọ̀ ẹran wà níbẹ̀, ẹran nàmọ̀ náà wà níbẹ̀, àlùbọ́sà ń bẹ níbẹ̀, àtàròdó ń bẹ níbẹ̀. Oyin mọ̀mọ́ ni mọ́ínmọ́ín yìí. Ó ń ta sánsán, ẹ̀kọ́ náà funfun nini, ó lẹ̀ lọ́wọ́, ó tutù dódó, ó ń dá gbógi. Ńgbà tí Lápàdé jẹun tán, ó sáná sí sìgá kan, ó fà á sátàrí kó jọ bìmọ́. Èéfín sìgá nìkan ló ń gbádùn. Bí ó bá fà á sínú, á sì èémí kí ó lè pẹ́ nìkan rẹ̀ dáradára. Àwa máa fi èéfín tí ó bá ń tú jáde dára. Bó bá yọ ọ́ jáde nímú díẹ̀, á tún yọ ọ́ jáde lẹ́nu. Ìbá ṣe yọ jáde létí ni Lápàdé ìbá yọ ọ́ jáde níbẹ̀. Lápàdé bẹ̀rẹ̀ sí í ronú. Láàárọ̀ yìí ló ń fẹ́ yàgò fún ìjàngbọ̀n tó ń gbèrò àti padà sóko, tó ń fọkàn ro bí èèyàn ti gbádùn òṣùpá níta lálẹ́ lóko, bí ènìyàn ti gbádùn atẹ́gùn àlàáfíà tí òun rántí ẹran èkété, ẹran ọ̀kẹ́rẹ́, ẹran àparò. Olúwa máa dùn lórí yàn. Ọ̀fẹ́ làákà ilá lóko, ta ní fi omi la ẹmu lọ́hùn-ún. Ògidì nìkan ni tí yóò máa rú fín. Láàárọ̀ yìí ló ń ronú gbogbo eléyìí. Nísì àárọ̀ yìí náà nìṣẹ̀lẹ̀ onírúurú ti ṣẹlẹ̀ yìí o. Ojú ènìyàn màmá rí nǹkan o. Gbogbo ayé kọ́ ló lè farada irú ohun tí òun ti ń mú mọ́ra lónìí. Ohun tí àgùntàn rí tó fi ń ṣèrànwò. Mo ṣe ewúrẹ́, gbogbo ayé ni ìbá ti gbọ́gbé. Òun ti pa gbogbo rẹ̀ mọ́ra bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Lápàdé ké sí Tàfá ó ní, Tàfá jẹ́ ká wá lọ sùn, kára wá lè tò sílẹ̀ fún iṣẹ́ ọ̀la. Dókítà tilẹ̀ ti ní kí n sùn, n ò sì ní ìjà níyàn. Bí ilẹ̀ bá mọ́ ká bá àwọn ọlọ́pàá wá àwọn olè yòókù. Tàfá ní ìlà tó ń wá wọn sí. Àkúkú ti gbowó ọwọ́ wọn. Bàbá jẹ̀kọ̀ adáríjẹwé ni ìjà fi wọ́n sílẹ̀. Lápàdé ní okó àìmọ̀ kan. Tàfá bí àwa bá fi wọ́n sílẹ̀ àwọn ó sì fi wá sílẹ̀ bí. Ara gbọ́dọ̀ ti kan wọ́n báyìí. Kò sí ohun tí wọn ò lè ṣe.
àgékù ejò tí ṣòro bí agbọ́n ni wọ́n jẹ́ báyìí. ọ̀nà àti pa wá lára ni wọ́n sì máa san báyìí. àwa la gba owó ọwọ́ wọn, àwa la fi ọ̀nà ibi tí wọ́n wà hàn àwọn ọlọ́pàá. rántí pé àwọn kan nínú wọn kò tí ì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́pàá o. ṣe inú àwọn èèyàn á dùn pé a dá àgbo àwọn rú. ṣé wọ́n lè dákẹ́ kí wọ́n dára lé àìsàn tí ń pa bàbá tí ń pọ̀ ọmọ tí wọ́n ní àìpérí ni kí làbá fún fèrè rẹ̀ tá a bá kébò sílé lórí. tiwa nìkan ni yóò kù tí wọ́n mọ̀ mú gbọ́. ẹni a lè mú làálẹ̀ dímọ̀. mo mọ̀ pé wọn ò jẹ́ dojúkọ àwọn ọlọ́pàá àfi kí àwa ṣáájú wọn ká gé wọn níwájú ká fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́. bí náà bá tí ì tán láṣọ ẹ̀jẹ̀ ò lè tán lè kán náà o. ẹni tó bá fẹ́ run ìyeyè àfi kó hu tegbòtegbò, nítorí bí ẹ̀kan kínkínní bá ṣẹ́kù yóò tún sọ jáde, yóò sì tún di igi ìyeyè ńlá nígbà tó bá dàgbà. bàbá parí ọ̀rọ̀ yìí, bàbá mọ́wọ́ kúrò nínú ìjàngbọ̀n kò láìfi. a lè mọ́ yọjú sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mọ́ láéláé. Tàfá ní àmín Abudulayi. àwọn onísákàrà ní máa kọrin kan kí n kọ́ kẹ́ gbọ́. mo rí bá yọ mí nínú èyí, èmi ò tún dáṣà irú rẹ̀ mọ́ o. Lápàdé ní orí ọ̀yọ́ wá nínú èyí, oore là ń ṣe kò sì ní dibi mọ́ wa lọ́wọ́. ó dìde ńlẹ̀, ó dágbére fún Tàfá pé ó dàárọ̀. ó yọjú lójú fèrèsé, ó sì rí i pé gbogbo ìta ti dá wáyé, kò sí ọlọ́pàá kankan lóde mọ́. bí wọ́n bá wà á jẹ́ pé sísápamọ́ ni wọ́n sápamọ́. bí orin olórin bá a bá lè ní bá a bá bá ní ìmọ̀lá bá ní sọ̀tá mọ́. ó ti gbogbo fèrèsé àti ti pálọ̀ ni o àti ti yàrá. ó rẹ́ lu ibùsùn rẹ̀ wì. ó tàkàkà àárẹ̀ mú oorun kàn án, ṣùgbọ́n ìrònú pọ̀ lọ́kàn rẹ̀. ó ń ronú kò jẹ́ kó tètè sùn. ìrònú ìkookò ní pajá, ìròsì lọ́bẹ̀ẹ́ gbẹ̀gìrì. ọ̀rọ̀ àwọn ọlọ́ṣà, ọ̀rọ̀ àwọn ọlọ́pàá, àwọn méjèèjì ló ń bá jà. ọmọ ọlọ́ni, ìyá ọlọ́ni, èwo lọ̀rẹ́ èkùrọ́? ọlọ́ṣà, ọlọ́pàá, ọlọ́pàá, ọlọ́ṣà. kí la ti ṣe láàrin ọ̀tá méjì tí ò rínú ara wọn? ọ̀tá wá di mẹ́ta. Lápàdé, ọlọ́ṣà, ọlọ́pàá, ọlọ́pàá, lápàdé, ọlọ́ṣà, ọlọ́ṣà, lápàdé, ọlọ́pàá. ó sùn lọ fọnfọn. báyìí la parí orí kẹrin. pẹ̀lú ògo Ọlọ́run orí karùn-ún láti tẹ̀ síwájú. láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ àkóbáni lèkúté ilé, àkóbáni lèkúté ilé. àkàndá ọ̀rọ̀ Awíkonko yín náà ni. mo ní ṣé ẹ̀ ń gbádùn àwọn ìwé náà? bẹ́ẹ̀ tí ń gbádùn rẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí, tẹ̀ dórí ìkànnì yìí, tẹ̀ bá subscribe, tẹ̀ click lórí subscribe button, a jẹ́ pé ẹ ò ràn wá lọ́wọ́. kò ná ẹni kankan láti ṣe bẹ́ẹ̀. kùsẹ́ ni mo rí iṣẹ́ yá. eléyìí á jẹ́ kóríyá fún àwa náà, yóò sì jẹ́ ìwúrí fún àwa náà láti lè máa ṣe síwájú àti síwájú sí i fún ìgbádùn tiyín. òun náà ló jẹ́ àwa lógún, pàápàá kí èdè àti àṣà Yorùbá ó má parun. òun náà ló mú mọ́láyà tèmi. ẹ sì mọ́ gbàgbé ìwádìí ta la fẹ́ ṣe, ta fẹ́ gùn lé nípa ti ìtàn ìlú jákèjádò ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìṣẹ̀ǹbáyé òun náà ló wà láwọn kọ̀rọ̀kọ́ndú, ṣùgbọ́n àwọn ìlú tó wà níta gbangba nìkan là ń dárúkọ. gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá pátápátá tó bá ti lọ́ba tó ní baálẹ̀ tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé, gbogbo wọn láṣẹ àkọsílẹ̀ wọn, láṣẹ àfihàn wọn láìpẹ́ jọjọ. ṣùgbọ́n akíkanjú kan ò lè dógunṣẹ́ bí ò bá sá láti lẹ́yìn fún. a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. kì í ṣe pé à ń tọrọ owó láti jẹun, ó yẹ kí n tí mò ń sọ ó yẹ, ṣùgbọ́n a nílò àwọn irinṣẹ́ kan tó máa ràn wá lọ́wọ́. àti pàápàá ìrìn àjò ọlọ́jọ́ gbọọrọ ni. èmi lè má láǹfààní láti tẹ̀lé àwọn ikọ̀ mi tí ó máa káàkiri, ṣùgbọ́n ó máa jẹ mọ́ kí wọ́n máa sùn níbi tí wọ́n bá wà. ẹ mọ̀ pé ká ní ìlú méje, ìlú mẹ́jọ wà ní àyíká ibì kan náà. kì í ṣe pé wọ́n lọ sí ìlú kan lónìí, wọ́n padà wálé, wọ́n wà tún padà lọ lọ́la àbọ̀túnla. eléyìí ò ní jẹ́ kí ìrìn àjò wa ó yá. bá bá dé ìjọba ìbílẹ̀ kan, bó bá jẹ́ ìlú mẹ́wàá ní bẹ́ńbẹ́, a máa fẹ́ yí ìlú mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ nínú ìjọba ìbílẹ̀ ọ̀hún kó tó di pé a láǹfààní láti padà sílé, tàbí láti tún kúrò níbẹ̀ lọ sí ìlú mẹ́ẹ̀. ìrìn àjò láti ibì kan débì kan ni ẹ sì mọ̀ wípé àlẹ́bí àlára ń bẹ̀. dandan ni ká sùn, dandan ni ká jẹun, àtàwọn irinṣẹ́ tá a lò lọ́lọ́kan ọ̀jọ̀kan. àárẹ̀pọ̀ ni, á jẹun ni, á sanwó hòtẹ́ẹ̀lì ni. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà la nílò owó fún, tó sì jẹ́ wípé a rí ọmọ Yorùbá kan ṣoṣo tó lè ṣe gbogbo rẹ̀ fún wa. ṣùgbọ́n gbogbo wa náà la mọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá. a kì í sábà tara sí nǹkan tó bá jẹ mọ́ àṣà, nígbà tó jẹ́ wípé ìwọ̀n bá pélé mọ́
làwa tó sì kù tá à ń gbé àṣà níyì tàbí gbé àṣà lárugẹ tàbí ṣe àmúlò àṣà tàbí fi àṣà hàn dé padà lọ́kàn àwọn kan bíi ká ti parẹ́ lórí. tó bá wà nínú àwọn tó fẹ́ràn àṣà tó fẹ́ kájọ máa gbé àṣà níyì ó nílò láti ràn wá lọ́wọ́. GoFundMe ó wà lórí péjì mi lórí Facebook ẹ mọ̀ bá pàdé lórí òpó àwọn àyọkà yìí náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bákan náà lórí YouTube ibi tó bá ti bá pàdé. ẹ̀yin tẹ́ wà lókè òkun nìkan lè láǹfààní sí GoFundMe ìwọ tó bá jẹ́ Nàìjíríà ló wà tó sì wù ọ́ láti kún wa lọ́wọ́ ìwọ náà lè dá sí account number wà ń bẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa torí òní kọ́ torí ọ̀la àwọn ọmọ wa ni yóò jọ ṣàǹfààní fún gbogbo wa lẹ́yìn wa ọ̀la ni orò tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn rorò bẹ́ẹ̀ ọ́ parun ni o kọ́mọ́ sì yà ọ́ lẹ́nu pé àwọn ọba aládé àwọn kábíyèsí tó fọkàn sí pé wọ́n mọ̀tàn irọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀tàn ìlú wọn rárá ní tí mo ti gbìyànjú díẹ̀díẹ̀ ni eléyìí máa jẹ́ pé kò ní nílò àwọn ọba gangan nìkan lóòótọ́ àledọ́dọ̀ àwọn ọba ṣùgbọ́n àwọn àgbà ìlú ńláfẹ́ mọ́ tọ̀ lọ àwọn àgbà tí wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ju àwọn ọba gan lọ àwọn ni yọ́ mọ̀tàn àwọn lálọ́ gbọ́ lẹ́nu wọn kó tó di pé wọ́n àgbọ̀dọ̀ júbà fògùn sínú rọ̀rùn o. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ àbówò yẹn fẹ́ ràn wá lọ́wọ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun bẹ́ẹ̀ ni ò ní yẹn jẹ ní ọ̀dọ̀ tèmi àjùwà ṣe o.